gbogbo àwọn sisters mi àbáwọn tó bá ń gbọ́ tí n bá sọ lọ́ máa ní ó mà ti sọ báyìí ó mà sọ báyìí ó ti sọ báyìí tẹ́lẹ̀ ètò ọlọ́run fi yé ni tá a dẹ̀ rí láàrin gbogbo bí nǹkan ṣe lọ orí ọ̀fẹ́ tọ́lọ́run ti fún wa ipò tọ́lọ́run fi fún wa níta àti nínú ilé ó láwọn àṣírí tán láti gbọ́ káàdẹ̀ ní lajú sílẹ̀ ká ní kíran wa parun. láíláí kò tiẹ̀ ní ṣẹlẹ̀. so ọ̀rọ̀ tó wà lẹ̀ ó kọjá ọ̀rọ̀ ni ó kọjá èmi ó kọjá anybody ó kọjá any leader àṣẹ tí ọlọ́run ni ó dẹ̀ láti wá sí ìmúṣẹ wípé orílẹ̀-èdè yorùbá a ti gba òmìnira o a ti kó olóko ẹrú ògbóhùn àṣẹ onídàájọ́ ó bẹ̀rẹ̀ sí ṣẹ́nu ayé wa. àṣẹ wá. so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. ẹ ṣe máa. so even àwọn tó wà ní tó máa ń ṣe ìjọba interim mo ṣe fún yín ẹ máa rí wọn ẹ bá rí wọn ẹ pọ̀ pé nítòótọ́ ọlọ́run ló yàn wọ́n fúnra rẹ̀ mi ò mọ̀ wọ́n rí o mi ò mọ̀ wọ́n rí mi ìgbórúkọ wọn rí nígbà tá a bá gba bíi irọ́ tá a bá gba bẹ̀ yẹn mo yà bẹ̀ ọlọ́run dẹ̀ wá mú rọrùn gbogbo nǹkan ló mú rọrùn lẹ́fí máa mọ̀ pé ọ̀rọ̀ yorùbá ìfúnra ọlọ́run ló rìn ó dẹ̀ wá mú ìtẹ́lẹ̀ mi rọrùn ní gidi mo tún wá wò pé ilé structure yìí má dẹ̀ da gan òótọ́ lọ́run fún wa ẹ wá wo bọ́lọ̀ ń ṣe tá a dẹ̀ ti dààmú ó ní iye ọjọ́ àìmọye ọ̀sẹ̀ pé èmi àti CSI tá à ń ṣiṣẹ́ lórí structure irọ́ ni ààrẹ anybody àwọn èèyàn tá a tún fi lọ láwọn àgbààgbà wọn ní orúkọ gidi nílẹ̀ yorùbá káàkiri àgbáyé tẹ̀ náà. èmi àti sọ́dọ̀ náà bá wa olóyè sí Sunday ọmọ àbí mọ́mì tá lẹ sọ. Sunday Igboho. àwọn tó ní orúkọ káàkiri àgbáyé a tún fi lọ wọn ọ̀rẹ́ èèyàn fún wa gbà tó wá di pé ó rí bẹ́ẹ̀ wọ́n á ní kò ṣeé ṣe tá a bá dìkìá láti níjọba mo ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀ ọlọ́run nìyẹn o ọlọ́run wá fún mi ní àṣírí eléyìí o tẹ́ bá rí ẹ̀yin náà mọ̀ ọlọ́run ló rìn ìrìnàjò òun ló wà ṣọ́ wa definitely pé ọmọ yorùbá ti dúró òun ṣe èèyàn ló ṣe so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn èmi sì mi ò lè ṣiṣẹ́ pẹ̀lú 2023 pẹ̀lú ọ̀rọ̀ ìbò mi ò lè ṣe mi ò lè ṣe nǹkan tó ń gbàgbọ́ àwọn tó fẹ́ dìbò àwọn tó ń lọ ń dìbò nǹkan tó ń gbàgbọ́ ni wọ́n dẹ̀ ní right àti rìnrìn tiwọn mi ò lè ṣe nítorí mo mọ̀ nǹkan tó túmọ̀ sí àkọ́kọ́ ẹ jẹ́ kí n sọ kankan fún yín nǹkan tí wọ́n rìn tí wọ́n mọ ewu tó wà ń bẹ̀ àwọn sọ pé táwọn bá dìbò tán tí ò bá bọ́ sí àwọn fẹ́ jà ìyẹn o kò ní ṣe ṣe ìdí ni pé àkọ́kọ́ time tá a bá lọ dìbò a tún ti renew amalgamation wa nìyẹn wípé ká wà papọ̀ àkọ́kọ́ nìyẹn ṣe wá rí nǹkan tá a sign nìyẹn bíi contract ni contract la sign o so tá a bá wá dìbò tán tí ò wá bọ́ sí ọ̀dọ̀ wa tá a wá la fẹ́ jà ṣe mọ̀ pé a ti sign contract ṣe mọ̀ pé àwa làwa ń breach contract nìyẹn àwa làwa fẹ́ da contract rú nìyẹn ṣe ẹ understand so tá a bá sọ pé àdúródìgbà yẹn ni ọlọ́run ò ní jẹ́ arábùrà àdúródìgbà yẹn mi ń sọ fáwọn tó ń pariwo ní o tí ò yé wọn nígbà àkọ́kọ́ ẹ kọ́kọ́ sign ìwé oko ẹrú náà number 1 number 2 tẹ́ ẹ bá di pé bóyá ẹ win ẹ ní agbára kankan mọ́ ẹ lè jà torí tẹ́ ẹ bá jà wọ́n máa ní àṣẹ bó ti wọ ìbò náà ó ti agree lórí contract amalgamation ẹ tún ti so pọ̀ padà náà kí ló dé tó wá ń jà nítorí ò win ìyẹn ò mí pé kò jà náà ó yẹ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó win ní ó yẹ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó win ní ṣe mọ̀ pé ló bá kanlẹ̀ nìyẹn o ló bá lulẹ̀ pátápátá number 1 nìyẹn tó o bá dẹ̀ tún wá sọ pé o win ṣé ti yé yín àkọ́kọ́ constitution wo ló fẹ́ fi ṣe ìjọba amendment tán ṣe wọ́n tún ba ètò ló wà nílẹ̀ jẹ́ tí ò dá ni lẹ́yìn náà a ní nọ́mbà ń lò nínú ẹgbẹ́ òṣèlú a ní nọ́mbà ṣó ti yé yín a ní nọ́mbà wọ́n ti pín nọ́mbà sókè wọ́n ti lu jìbìtì ẹ ṣàgbọ́ táwọn òyìnbó yẹn ń sọ nípa àwọn ti ṣe jìbìtì census àwọn ti ṣe jìbìtì gbogbo ẹ̀ fún wọn so wọ́n ti kó nọ́mbà sókè lọ́hùn yẹn tó dẹ̀ jẹ́rọ́ ni gbogbo àgbáyé ló mọ̀ pé tẹ bá ti ń kòǹbi omi nọ́mbà máa ń dínkù pọ̀tí nàìjíríà ó yàtọ̀ òdì kejì ní tẹ bá lọ Google population nàìjíríà máa rí pé òkè náà ló pọ̀ ju ti bí lọ ṣe rí ìgbà tí èèyàn kọ́kọ́ nínú àwọn governors tó wà ń bíbáyìí
wọn ò gbé wọn lọ sí court o láti challenge document yẹn wọn ò gbé wọn lọ court wípé ẹ ṣe máa sọ pé pọ̀ jù wá lọ ń bì meanwhile tẹ bá lè fẹ́ jà later yìí pé ẹ win wọ́n á gbé document jáde fún pé bọ̀dẹ̀ ti rí nọ́mbà tẹ fi win wọ́n á ní bọ̀dẹ̀ ti rí nọ́mbà wọ́n á ní àwọn làwọn ní nọ́mbà ọ̀dọ̀ wọn ló fi sí so báwo lẹ́yìn ṣe rí nọ́mbà tẹ fi win so ìjà tẹ́ ẹ̀ wá ogun tẹ́ ẹ̀ fẹ́ jà ìtàjẹ̀sílẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ìparun kọ́pọ̀ àwọn èèyàn tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ á wá ṣẹlẹ̀ ńgbà yẹn láti ẹ̀ ṣe ń dọ́gbọ́n díẹ̀ àárín lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ń sìn tọ́lọ́run dẹ̀ ń ṣe ìyanu láàrógun tẹ bá sọ pé fẹ́ jà ńgbà yẹn wá fẹ́ ja ogun nìyẹn ogun tí ò dẹ̀ ní ààrẹ nínú ni so kí ló dé tí a fẹ́ sọ opportunity tọ́lọ́run fún wa kí ló dé tá a máa sọ pé a fẹ́ sọnù àlè sọnù náà torí sì ìjà tá à ń jà lọ́wọ́ sí ni pé orílẹ̀-èdè ni wá àwa o indigenous people ni wá a ní right to self determination so nísìnyí a sì ń jà tó tọ́ là ń jà lọ́wọ́ báyìí àlàyé dẹ̀ ni àbẹ́nikẹ́ni jà àlàyé tí ò yí àwọn èèyàn àwọn la fi ń yé wọn pé ẹ wo in fact mo sọ níta débi pé kọ́kọ́rọ́ oko ẹrú tẹ́ fi sílẹ̀ èdè ni èdè tó ń ṣe tiwa ẹ fẹ́ fi pa ìran wa run ni ìran wa ò dẹ̀ nípa run àwọn náà ti rí significance èdè o òun náà ṣe ní kàn máa kọ́ ní gbogbo primary school sí títẹ̀ máa fọ secondary school.